Àyẹ̀wò ẹ̀jẹ̀ fọ́mọ Mohbad kò sí nínú àdéhùn wa láti jà fún olóògbé Iyabọ Ojo, òun ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà ilẹ̀ wa ní Iyabọ Ojo ó mà ti sọ pé àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam ọmọ ìlérí olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad táwọn kan jẹ́ lẹ́nu pé dandan ni káwọn ṣe é láti fìdí òótọ́ múlẹ̀ bóyá olóògbé ló ní ọmọ ọwọ́ Wùmí tí ń ṣe ìyàwó ọmọkùnrin náà tàbí kì í ṣe òun o, lóní kò sí lára ẹ̀hónú àti ìlàkàkà wọn láti jà fún olóògbé ọ̀hún bó ṣe kú lójijì. Iyabọ Ojo sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí ẹ̀rọ alátagbà rẹ̀ lásìkò tó ń fèsì báwọn kan ṣe ń sọ̀rọ̀ kiri pé ó yẹ kí wọ́n ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fọ́mọ olóògbé náà. Iyabọ Ojo ni òun ò fẹ́ mẹ́ni gan tó jẹ́ bàbá Liam báyìí, ẹni tó bá wù kó jẹ́ olóyè Ọlọ́run ọba. Oníkókó tí òun ń jà fún táwọn sì dúró lérí ni pé àwọn fẹ́ jà fún olóògbé náà, kò yẹ káwọn tó parí wèrèwé báyìí kí wọ́n lọ bẹ́ẹ̀ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn. Ó lóhun táwọn ń ṣe leléyìí, ó ní táwọn bá ní káwọn wò ó dáadáa, ó láwọn kan ni wọ́n ń dọ́gbọ́n pé torí kí wọ́n lè ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam wọ́n fẹ́ fi dojúrú ìjà táwọn ń jà fún ẹni tó pa Mohbad ni. Onírọ́ọ̀sì náà pa o, ó láwọn ń gbìyànjú, ó ní gbogbo pé wọ́n fẹ́ máa dabarú nǹkan máwọn lọ́wọ́ yìí, ó ní kò jọ o, ó ní àwọn kan ni wọ́n ń lo ọgbọ́n yìí, ìyẹn ọgbọ́n àwẹ̀ ìjàpá yìí láti ṣì àwọn lọ́nà lórí ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ ọ̀hún. Ó ní kò sí èyí tó kan àwọn níbẹ̀ rárá, ó ní ṣùgbọ́n bàbá olóògbé gan fúnra rẹ̀ ó ló ti bọ́ síta bọ́ńbọ́ yàyà tó lóun fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún ọmọ òun níbi méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní gbogbo ohun tí bàbá náà ń sọ tàbí àwọn tó ń tì í lẹ́yìn, ó ní wọn kò fẹ́ jẹ́ kí àwọn rídìí òótọ́ ọ̀rọ̀ ni lórí àwọn tó pa Mohbad. Ó ní ẹ̀ bá ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ o, ẹ̀ bá àmọ́ ṣe, ó ní òsín tó kàn wọn o, ó ní tóun ń jà fún, ó ní bí àwọn tó ṣe pa Mohbad bí wọn ò ṣe ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn. Ó ní ọ̀rọ̀ mọ̀lẹ́bí ní ọ̀rọ̀ ẹ̀jẹ̀, ó ní òsín tó kàn wọn níbẹ̀ o. Bẹ́ẹ̀ ò bá gbàgbé alàgbà James Alọ́ba ẹni tí ń ṣe bàbá olóògbé náà, ó ti bọ́ síta láìmọye ìgbà tó sì ti fà á kékọ́rí pé àfi kí òun máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fọ́mọ olóògbé náà kóun tó gbà pé lóòótọ́ ọmọ òun mà ní Liam. Kódà ó níbi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ òun tóun sì gbọ́dọ̀ dúró ń bẹ̀ kakaraka kóun tó fa láǹtà dání o. Àdúrà gba Olúwatóyìn lóníròyìn yìí, ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.